broken. Wàhálà mi máa tuntun ṣẹlẹ̀. Àwọn ọmọ bàbá Suwe Bebe. Wọ́n lọ bá akéwì ológun dúdú. Wípé báwọn làwọn ṣe fẹ́ gba ilé àwọn lọ́wọ́ Àgbàlá Gabriel. Àwọn ọmọ bàbá Suwe Bebe. Wọ́n lọ bá ológun dúdú tó máa ń kéwì. Wípé àwọn fẹ́ gbé ilé àwọn kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel. Kò wá tọ́ síbẹ̀ o. Wọ́n wá ní kí Àgbàlá Gabriel kó tó wá ṣe àkáǹtì owó tó gbà fún bàbá Suwe Bebe. Báwo ló ṣe ná kó wá ṣe àkáǹtì ẹ̀? Kò ní dá fún yín. Kò ní dá fún yín. Olórí burúkú ni yín. Orí yín ti yí. Ẹ̀yin ọmọ yẹn orí yín ti yí. Nígbà tí bàbá yín ń pa, ibo lẹ wà? Nígbà tí bàbá yín ń síkì, ibo lẹ wà? Níbo lẹ wà? Ẹ̀yin ọmọ fúnjákújákú yẹn. Ẹ̀yin ọmọ tẹ lọ bá, mo mọ̀ pé kò ṣe gbogbo yín o. But ẹ tẹ lọ bọ́ lókun dúdú yẹn. Ẹ tẹ lọ bọ́ lókun dúdú yẹn. Ẹ máa ṣe ẹ̀sìn láyé, ẹ ṣe ẹ̀sìn lálẹ́ kíámọ̀. Nítorí kí ni for what? Owó àtìgbàwó. Ṣé Àgbàlá Gabriel ò ti fún yín ní dọ́kúmẹ́ǹtì? Ṣé kò fún yín dọ́kúmẹ́ǹtì ni? Kí lẹ tún fẹ́? Má nìyẹn ti fún yín dọ́kúmẹ́ǹtì náà. Ó ti àdúrà dọ́kúmẹ́ǹtì fún yín. Kí ló wá ṣẹlẹ̀? Ṣé fẹ́ pa ni? Ṣé fẹ́ pa má nìyí ni? Kí ló dé? Ṣé òun nìkan ni? Ṣé òun nìkan ni? Kí ló dé? Kí ló dé? Ẹ fi má nìyí sílẹ̀. Ṣé yóò tún gbọdọ̀ ṣoore má ni? Kí ló dé? Mo yí ní ṣe tiẹ̀. Ẹ̀yin ọmọ bàbá Suwe Bebe. Ẹ̀yin náà tuntun bẹ̀rẹ̀ ti yín. Kí ló dé? Why? Ṣé òun nìkan ló ṣoore ni? Ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ òṣì lẹ́nu. Ẹ fẹ́ gbé lé yín kúrò ńbẹ̀. Ẹ lọ gbé kúrò ńbẹ̀. Ṣó di stop yín ni? Jẹ́bú tó fi dọ́kúmẹ́ǹtì lẹ́yìn. Kí lẹ tún wẹ́? Ẹ gbé tírélà kẹ́ lọ gbé kúrò ńbẹ̀. Ẹ gbé tírélà kẹ́ lọ gbé kúrò ńbẹ̀. Ká sọ pé kó tó wá ṣàkáǹtì owó bó ṣe ná owó orí yín ti dàrú. Ẹ gbádùn ẹ̀ síkì. Gbàtí bàbá yín yẹn síkì. Níbo ni gbogbo yín wà? Orí yín ti dàrú. Ẹ gbọ́ ìwì tí bàbá ológun dì kí. Ẹ gbọ́ èwì wèrè tẹ́lẹ̀ náà sọ pé òun ké. Àwọn ọmọ Suwe Bebe wọ́n ń béèrè pélé bàbá wọn ń kọ́ o. Wọ́n ní owó rẹ̀ tí wọ́n dájọ́ sí ń kọ́. Àgbàlá Gabriel ọ̀rọ̀ rẹ̀ o. Ológun dúdú ti wọ̀lú tìkanra. Gbòde togun ológun dúdú ti wọ̀lú tọ̀kọ̀tọ̀kọ̀. Àgbàlá Gabriel alàgbà Gébú. Ó yẹ ká ẹ fún wa lálàyé ìbéèrè yìí. Àwọn ẹbí Suwe Bebe àtàwọn ọmọ Nàìjíríà ní tilé toko. Ẹ wá o, wọ́n ti pè yín lẹ́jọ́. Ẹ wá fún wa lálàyé ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn ọmọ Nàìjíríà mélòó? Àwọn ọmọ Nàìjíríà mélòó? Àbórí yín dàrú. Tẹ́ bá ń sọ̀rọ̀, ẹ máa kó everybody papọ̀. Àwọn ọmọ Nàìjíríà mélòó? Àgbàlá Gabriel ní explanation kan tó máa give fún ìyálákú bàbá yín. Yes, kò ní explanation kan tó máa give fún yín. Àbórí yín dàrú. Wèrè ní yín ni. Orúkọ yín ló fi gbówó ni. Nígbà tí bàbá yín síkì, níbo lẹ wà? Ṣé bí ẹ pátì ni? Ìnílé tí bàbá yín sùn, gbogbo bẹ́ẹ̀ rùn. Inú yàrá tí bàbá yín sùn, ó rùn. Ẹ pa bàbá yín tì síbẹ̀. Ẹnìkan wá dé, ó wá bàbá yín lọ́wọ́. Ẹ wá ń béèrè pé kó wá ṣàkáǹtì ó ṣe ná owó. Àkáǹtì kọ̀ Ukuntu ni. Ó ti ṣe. Ilé tá a dáwó rẹ̀ níjọ́hun ìtọrẹ àánú táwọn èèyàn ṣe fún Suwe Bebe ọ̀yá wọ́n fẹ́ kẹ́ ẹ wá ṣàlàyé ẹ̀. Wọ́n láwọn olè kan jí mi. Ológun dúdú èló ni wọ́n dá? Èló ni wọ́n dá mbẹ̀? Sọ iye tí wọ́n dá. Gbé rìsíptì jáde pé iye báyìí ló dá nígbà tó ń gbọ́ fún Suwe Bebe. Èló ló dá? Tó sọ pé owó tá a dá fún Suwe Bebe. Èló ni wọ́n dá ológun dúdú? Èló ló dá mbẹ̀? Èló ló dá? Ẹ jẹ́ ń fa abalẹ̀ play gbogbo ẹ̀tàn fún yín kí má interrupt yẹ. Bá ti wá play ẹ̀tàn máa wá analyze yẹ. Àwọn ọmọ Suwe Bebe wọ́n ń béèrè pélé bàbá wọn ń kọ́ o. Wọ́n ní owó rẹ̀ tí wọ́n dájọ́ sí ń kọ́. Àgbàlá Gabriel ọ̀rọ̀ rẹ̀ o.
ti wọ̀lú tìkanra mo dé togun ológun dúdú ti wọ̀lú tọ̀kọ̀tọ̀kọ̀. Àgbàlá Gabriel alàgbà Gébú ó yẹ ká ẹ fún wa lálàyé ìbéèrè yìí. Àwọn ẹbí Suebebe àtàwọn ọmọ Nàìjíríà ní tilé toko ẹ wá o, wọ́n ti pè yín lẹ́jọ́. Ẹ wá fún wa lálàyé ẹ̀kúnrẹ́rẹ́ ilé tá a dáwó rẹ̀ níjọ́hun, ìtọrẹ àánú táwọn èèyàn ṣe fún Suebebe. Ọ̀yá wọ́n fẹ́ kẹ́ ẹ wá ṣàlàyé ẹ̀. Wọ́n láwọn olè kan dí mi lórí kọ, àwọn karambani kan jíṣẹ́ mi tà, láṣẹ ní ẹ mọ́ subscribe sórí Ológun Dúdú lórí chánẹ́ẹ̀lì míì tí kìí ṣe tológun dúdú ọba akọrin. Ológun Dúdú ọba akọrin YouTube channel ní ẹ ti subscribe sórí iṣẹ́ mi, ẹ like ẹ share, ẹ̀yin tológun dúdú ẹ subscribe. Àgbàlá Gabriel oore lẹ ṣe níjọ́hun, akẹ̀dẹ̀dúpẹ́ oore. Ọlá àbàtà ní mọ́dò sàn, ọlá bàbá ní mọ́mọ́ yan. Tí ò bá s'Àgbàlá Gabriel, Suebebe ò lè kọ́lé láyé, ṣùgbọ́n níbo nílé ọ̀hún wà? Èmi Kúnlé Ológun Dúdú mo ti ṣìpẹ̀, oníkálukú gbogbo. Níbo nílé yẹn wà báwo orí yín dàrú ni? Ṣé ìmọ̀ lókèṣọ̀ tí ilé wà ní ẹ ṣí èrè ni? Níbo nílé wà báwo wèrè ní ni? Ṣé pọ̀ níbi tí wọ́n sun Suebebe sí ni? Ṣé bí níbi ilé Suebebe ni wọ́n sin sí? Ẹ jẹ́ wà dáàtì báyìí. Níbo nílé ọ̀hún wà? Ilé orí burúkú, ilé òfòwò, ilé wo ni ẹlẹ́yà yín kọ́ kalẹ̀ fún Suebebe? Kí ló dé? Níbo nílé ọ̀hún wà? Orí yín dàrú ni. Ẹ mọ̀ bí tó wà bí? Níbo ni wọ́n sin Suebebe sí? Nǹkan tí ń ṣe yín ẹ sick àti wọ Ológun Dúdú àti àwọn ọmọ yẹn gbogbo ìpárápátá yìí ti sick papọ̀, yín ti dàrú papọ̀. Gbogbo ọmọ àtẹbí Suebebe pọ́n tó gba sùúrù lọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí, ìjà kọ́. Àgbàlá Gabriel pẹ̀lẹ́ o, ẹ ṣeun ọjọ́, báwo níṣẹ́? Ṣé gbogbo ẹ̀ ń tò? Ṣẹ̀ṣẹ̀ yín ń lọ? Ṣẹ̀ṣẹ̀ yín tẹ̀síwájú? Adúpẹ́ àánú oore ṣíṣe kì í pààyàn. Wọ́n lówó tí wọ́n dá fún Dayọ̀ Adéwùmí tá a mọ̀ sí Suebebe. Àwọn èèyàn kan ló lé ní mílíọ̀nù 21. Iye tó rí ó jẹ́. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Mílíọ̀nù 21. Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀yin pípù yìí. Kí lè fẹ́ kí ni gé nìyí? Ẹ ṣàfẹ́ gbé má nìyí ṣubú. Gbogbo yín ẹ mọ́ yọ lọ́tún, ẹ ń yọ lọ́sì. Láti fi bring má nìyí down. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ọmọ aráyé burú o. Iye tó rí ó jẹ́ wọ́n sá ti kọ́lé fún baba nínú owó wọn. Èló lówó Suebebe kù nínú àkáǹtì, ìyẹn làlàyé tí wọ́n fẹ́ gbọ́. Gbogbo aráyé fẹ́ mọ iye tó kù lẹ̀. Òótọ́ ni anumọ́ ò lé nulẹ̀. Àmọ́ bóyá ẹ ti yọ ìdámẹ́wàá kó tó kú. Tó bá jẹ́ pé ẹ ti yọ owó iṣẹ́, kò lẹ́sẹ̀, iṣẹ́ Olúwa ni. Gbogbo òṣìṣẹ́ náà ní béèrè ìdákọ́ńkọ́, àwọn ẹbí fẹ́ mọ iye tó kù lẹ̀. Ohun èkejì tí wọ́n wá ní ká bá wọn béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel. Ohun tí wọ́n tún ní abíọ́ ni pé ilé Suebebe tí wọ́n fowó Suebebe kọ́ sínú Àgbàlá Gabriel. Ṣé ti Gabriel ni àbí ti Suebebe? Bàbá jẹ́ ti Suebebe. Ṣé orí yín dàrú ni? Ibo ni wọ́n Ọlọ́run o. Níbo ni wọ́n sin Suebebe sí? Mo béèrè. Ẹni tó bá sin sílé kọ́ ló nílé ni. Níbo ni wọ́n sin sí? Ṣebí ilé rẹ̀ ni wọ́n sin sí? Wọ́n ti tún béèrè pé wèrè ní yín ni, ṣé kò ti gbé dọ́kúmẹ́ntì fún yín ni? Aṣèrè ní yín ni, ṣé kò ti àdúrà kí fún yín ni? Àwọn ènìyàn ló fún yín lówó kẹ́ máa jáde àbí? Ẹ máa àtàkì pásítọ̀ yẹn fẹ́ gbé ṣubú ẹ̀ lẹ́gí gbé ṣubú. Babaláko bàbá yín kẹ́ pé 20 ẹ̀ lè gbé ṣubú. Àwọn máa dúró tán oníjà gbogbo yẹn ní kúre. Ayé gbogbo máa bàjẹ́. Ṣé òun ló ní àbí Suebebe orí ló dàrú? Torí pé òkú bàbá Gabriel ni wọ́n sin síbẹ̀. Àbí òkú yẹlẹ́ ìyá yín ni wọ́n sin síbẹ̀. Bóyá ẹni tí wọ́n bá sin sílé ẹ̀ náà kọ́ ló nílé, ẹ máa sọ fún wa. Stupid people. Ṣé kò ti gbé dọ́kúmẹ́ntì fún yín ni? Ẹ ṣá láìkì wàhálà ṣá. Ẹ ṣá fẹ́ máa jáde pásítọ̀ yìí. Ẹ fẹ́ jẹ́ kó ní BP. Ẹ fẹ́ jẹ́ kó develop kó tó yẹ kó develop. Hey, stupid people, ignorant people yìí.
lórí burúkú gbogbo. wọ́n ní báwo ni ó ṣe padà wá jẹ́ tọmọ rẹ̀ wọ́n ní iná kú fẹ́ẹ́rú bojú ọ̀gẹ̀dẹ̀ kú fọmọ rẹ̀ rọ́pò ṣebí wọ́n ní bí aládìí ọ̀bá sí nílé ọmọ rẹ̀ ní ó dogun ẹbu ọ̀hún dà. Àgbàlá Gabriel Àgbàlá Gabriel o ọ̀rọ̀ sùnùkùn rèé báwo làwọn ọmọ Suebebe ṣe fẹ́ gbalé bàbá wọn báwo ni wọ́n ṣe fẹ́ gbélé bàbá wọn kúrò nínú ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel ẹ̀yin ọ̀tọ̀kù ìlú gbogbo ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rẹ o kí ni ṣíṣe. ṣé inú ṣọ́ọ̀ṣì Àgbàlá ni ilé wà ni ṣé inú ṣọ́ọ̀ṣì ló wà mo béèrè ṣé inú ṣọ́ọ̀ṣì ni ilé wà ṣé inú ṣọ́ọ̀ṣì ló wà mo béèrè ṣé inú ṣọ́ọ̀ṣì ló wà ẹ má wọrí bá ti ṣe tán sí ẹ wá pàdé mi lórí TikTok yẹn oníkálùkù máa sọ opinion ẹ̀ àwọn ẹgbẹ́ òyìn wọlé tó máa sọ opinion wọn bá ti ṣe tán sí ẹ wá pàdé mi lórí TikTok ǹjẹ́ máa gbọ́ wíìrì lọ. ṣe ẹ là wá lóye ẹ jẹ́ ká mọ bí tọ́rọ̀ yìí ń bọ̀ wá já sí ológun dúdú ti dé gbogbo ọ̀rọ̀ kọ́ là á ṣe láláriwo ọ̀rọ̀ yìí ò ní dìjà rárá tá a bá mọ bí à ń rè ológun dúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mọ́mí Stella Dorcas ó yà mí lẹ́nu o ṣebí ilé yẹn ni wọ́n sin bàbá Suebebe sí ṣebí ilé náà ni wọ́n sin sí kí ni pọ́blẹ́mù wọn wọ́n lè ti hand over key wọ́n ti hand over key ilé fún àwọn ọmọ yẹn náà kí ni wọ́n tún wá kí ni kan tí wọ́n wá gẹ́gẹ́ gé wàláì àmúwì wọ́n fẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú wàláì wọ́n ti plan géèmù yìí tipẹ́tipẹ́ wọ́n fẹ́ run man yẹn down àwọn tí wọ́n jọ̀wọ́ Àgbàlá yẹn wọ́n fẹ́ run man yẹn down wọ́n fẹ́ run yẹn down àdẹ̀ nígbà àwọn onígbà Ọlọ́run fún alẹ́bù àti sọ̀rọ̀ láti defend èèyàn àdẹ̀ máa defend àmà sọ àlẹ́bìnrin pé akọ́ ọlọ́kànnì àlẹ́bìnrin ká sọ̀rọ̀ bó ti kókòrò tó kò ní dà fún gbogbo yín àtọ́lógún dúdú wèrè tó káwé gbogbo ìpátá ẹ̀ ní kúre. mo ti gbẹ́jọ́ wọn wá sí kóòtù gbogbo ìlú gbogbo ọlọ́gbọ́n gbogbo olóye kí ni ká ṣe ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ owó Suebebe tó kù sọ́wọ́ Àgbàlá Gabriel ni wọ́n ní kí wọ́n wá lọ sàkáǹtì ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko ọmọ Nàìjíríà títí tó fi délùú òyìnbó ọ̀rọ̀ ọjà kọ́ o ẹ mọye tẹ́ ẹ dá fún Suebebe lórí àìlera ara rẹ̀ Àgbàlá Gabriel ó ṣe bẹbẹ fún. olórí burúkú ọwọ́ ara yín Àgbàlá Gabriel tó gba owó fún Suebebe ẹ̀yin ìwọ ṣe forúkọ tiẹ̀ gbowó bóyá wàá rí 1000 ológun dúdú ìwọ ò ṣe lọ fi àkáǹtì ìwọ ò ṣe fi orúkọ tiẹ̀ mọ̀ pé glory ni orí yàtọ̀ sórí iná sáà yá kò mú làṣà tá iṣẹ́ ta fi rúni kálukọ̀ tọ̀tọ̀ ni irú èmi sì àfiṣẹ́ donation charity rán mi kí wọ́n pọ́sì tàǹsì kì í sọ pé mo fẹ́ gba charity tipa ni màá fi rí 10,000 Ọlọ́run fi rán mi ṣùgbọ́n ká sọ̀rọ̀ ká dé ṣàlàyé ọ̀rọ̀ ká dé dúró lórí òdodo tọ́lọ̀ fi rán mi nìyẹn táyé dẹ̀ máa gbọ́ tí gbogbo ayé máa gbọ́ confirm tọ́lọ̀ fi rán mi nìyẹn iná sáà yá kúmùlà ṣáta iṣẹ́ ẹnì kọ̀ọ̀kan ó yàtọ̀ síra wọn ìwọ alógúdú ewì lọ́lọ́ kọ́ mọ́ ẹ ewì orí burúkú tó ń ké yìí náà lọ́lọ́ kọ́ mọ́ ẹ gbogbo àgbàtíwèrè ti ń kéwì láyé ó máa ń kéwì àtàkéyàn ni kò kéwì lọ́mọ kéèyàn kọ́gbọ́n rí ológúdú kò ní ẹ̀fà kéwì gidi kan kéèyàn kọ́gbọ́n ewì pé kó ṣe máa àtàkéyàn kó máa àtàkéyàn ló máa ń ké láyé ẹ. Suebebe kọ́ lọ́jọ́ tó dé wọ́n ní mo ṣoore kò gbè mí ó ti lọ́wọ́ kan ààhin nínú ni àkóyawọ́ nírìn àjò tí í gbé ní tí ò lábùkù mi ò rò pé Suebebe ṣèwé b'Àgbàlá Gabriel kó tó kú o pé tóun bá ti kú kílé ó di ti ṣọ́ọ̀ṣì kó di t'Àgbàlá Gabriel bàbá ti ṣèwé fún yín. ṣàgbà ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ orí mi máa ń tọ́nu kẹ́ ọ̀rọ̀ yóò fẹ́ yé mi mọ́ Àgbàlá Gabriel sọ wípé ilé òun ni ṣó sọ bẹ́ẹ̀ ni
ológun dúdú ìyẹn lábòsí gbogbo ọlá máa kú lọ́jọ́ kan ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ṣé inú ṣọ́ọ̀ṣì nílé yẹn wà ní ṣé inú ṣọ́ọ̀ṣì ló wà ní ṣé Àgbàlá sọ pé òun fẹ́ jogún lé yẹn ni wọ́n tẹ́ ibi kú tẹ̀tẹ̀ ní bẹ̀rù Ọlọ́run ológun dúdú ibi tí bàbá Suebebe lọ yẹn gbogbo náà lọ́mọdé lọ́jọ́ kan o gbogbo tá a gbá yín ṣe pátá lọ́lọ́run gbogbo ẹ̀ pátá ni Ọlọ́run máa béèrè lọ́wọ́ yín o ṣàbí jẹ́ ti gbàgbé ni ikú lópin ìrìn àjò tí ẹ̀dá orin tó bá ti dé ó parí tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfọwọ́bà filẹ̀ nílé ayé ẹ jẹ́ ká hùwà rere bí ẹ bá mọ ojú òkun rí nínú sáré àbẹ̀rù Ọlọ́run bí ẹ bá mọ ojú òkun rí nínú sáré àbẹ̀rù Ọlọ́run. Bàbá Suebebe tó yẹ ká máa ṣàdúrà fún ẹ tí wọ́n fẹ́ máa dírá ìgò orí burúkú òṣì. ẹ sọ lórí atẹ́gùn kí gbogbo ayé ó gbọ́ mo mọ ń tá a lè ṣe ṣùgbọ́n mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà dá sí tó wà ńlẹ̀ bóyá wọ́n lè sọ ń tá a lè ṣe. ìmọ̀ràn tẹ́ ẹ bá fún wa wọ́n ṣàlàyé ẹ̀ nínú apá kejì orin Suebebe tí ń bọ̀. wọ́n láwọn olè kan dí. kò sí kankan tẹ́lẹ̀ ṣe nothing. Àgbàlá ti kó dọ́kúmẹ́ǹtì fáwọn ọmọ ilé ìdẹ ni wọ́n sin Suebebe sí so kó wá sọ iye tí ó gbà kó wá ṣàkáǹtì ẹ̀ orí gbogbo ní ti burú kò ní àkáǹtì kankan tó fẹ́ ṣe orí ní ti burú ṣé foundation bàbá ẹ̀ ló fi gbowó ni ṣé foundation bàbá ẹ̀ ológudu ṣé foundation yàrá ìyá ẹ̀ ló fi gbowó wọ́n béèrè ṣé foundation bàbá ẹ̀ ló fi gbowó àbí olórí foundation tó fi gbowó àbí olórí burúkú ni ẹ ìwọ náà lọ dá foundation kalẹ̀ tó bá easy ìwọ náà lọ wá aláàárẹ̀ kan kó gbowó fún Suebebe àmọ́ condition tó wà ó gbọ́ ni wọ́n ní àwọn tó ti kú kò kúkú yé wa sí ìjọmọ wa bínú ìkẹ́ ni wọ́n wà tí wọ́n gbádùn ní ọ̀dọ̀ Ọlọ́run tàbí ilé iná tí wọ́n ń jí àtàn gbẹ̀san wọn tàbálà fún iná pẹ̀lú àlùjọ̀nnà ló ń gbé ọba tó pokú sọ́dọ̀ dákun bá wa kẹ́ òkú wa o ọba tó pokú sọ́dọ̀ dákun bá wa kẹ́ òkú wa ẹ̀yin ọmọ olórí burúkú ẹ̀yin ọmọ òfò tẹ́ ń béèrè lé nígbà tí bàbá yín ṣàárẹ̀ níbo lẹ́wà gbogbo yín bá tó rí yín ti burú o ẹ̀ ní kú rẹ̀. mi lórí kan àwọn karambani kan jíṣẹ́ mi ta láṣẹ ní ẹ mọ́ subscribe sórí Ológun Dúdú lórí chánẹ́ẹ̀lì mi tí kìí ṣe tológun dúdú ọba akọrin. Abíọ́ sísítà mi Olúwa ṣeun Ọlọ́run jù wọ́n ó yà mí lẹ́nu o Àgbàlá ti sọ fún wọn wípé ọmọ rẹ̀ máa gbé bẹ́ẹ̀ Àgbàlá ti sọ fún wọn náà Àgbàlá gbígbé ti sọ fún wọn wọ́n ti sọ fún wọn I'm very surprised. Okay mo bọ̀ ẹjẹ́ sáré pin nọ́mbà ẹni tó fẹ́ pè wọlé kẹsáré pè wọlé 091 38 40 32 76 mbọ̀ ẹ lè pè direct 091 38 403276. lẹ́yìn ìgbà tí mọ́nì yẹn ti sọ̀rọ̀ ó ní ọmọ Suebebe ló máa gbé bẹ́ẹ̀ so lẹ́yìn yẹn kí lè tó fẹ́ kó ṣe ó ti handover document fún yín lẹ́yìn handover document tó handover fún yín kí lè tó fẹ́ kó ṣe Ológun Dúdú ó dẹ̀ bẹ̀rù Ọlọ́run Ológun Dúdú ikú lópin ìrìn àjò tí ẹ̀dá orin